dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbẹ̀rùyàn lọ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà mà ni wọ́n ti sọ wípé ibi à ń lọ ńlá gbájúmọ́ o, àwọn ọ̀rọ̀ ẹ̀yìn, àwọn ọ̀rọ̀ kùrùkẹrẹ eléyìí tí àwọn alábòsí, àwọn aríjẹ nídìí ìwà ìbàjẹ́ tó fi mọ́ àwọn alátakò èèyàn tí wọ́n ń sọ láti fi dabarú ètò ìṣèjọba Tinubu. Ilé-iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ni kò sí èyí tó kan àwọn o, ẹni àmọ̀rí ò bá kú lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, kò sí èyí tó kàn wọ́n bí kò ṣe wípé bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe wà ní ipò eléyìí tí ó wà lékè téńté láàrin àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé lohun tó jẹ ìjọba Tinubu lójú. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ náà látàrí àwọn ìròyìn kan èyí tí wọ́n ń sọ wípé ètò ìṣèjọba Tinubu ló mú ìnira bá orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ètò ìṣèjọba rẹ̀, ní eku òké bí eku tí ẹyẹ òké bí ẹyẹ tọ́mọ ènìyàn fọhùn dáadáa jáde mọ́ o. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan eléyìí tí ò lè ṣẹlẹ̀ bí àtúntò bá ń wáyé látọwọ́ ìjọba ní orílẹ̀-èdè. Wọ́n ní ọ̀nà tí Tinubu yóò gbà mú ètò ọrọ̀ ajé, ètò ààbò, ètò ẹ̀kọ́ tó fi mọ́ àwọn ẹ̀ka lẹ́ka ní orílẹ̀-èdè Nàìjíríà rọrùn, tí ìgbà yóò tura tí ó rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí lohun tó jẹ Bọ́lá Tinubu lójú, òun ló sì jẹ́ lọ́kàn o. Ó láwọn nǹkan wọ̀nyí ni Tinubu gbájúmọ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀yìn, ọ̀rọ̀ hùnùhùnù léyìí tí wọ́n sọ pé inú ẹlẹ́dẹ̀ ló ń gbé, wọ́n ní kò sí èyí tó kan Tinubu o. Iléeṣẹ́ ààrẹ fi wá dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú tó ń tí ọ̀rọ̀ ìtùnú wípé láìpẹ́ ọjọ́ o, orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n yóò fi máa tọrọ, àti wípé púpọ̀ nínú àwọn ọmọ ilẹ̀ yìí ni ó padà gbé oríyìn fún ààrẹ Tinubu látàrí àwọn iṣẹ́ àkànṣe èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé lórí o. Wọ́n ní bákan náà ìpalẹ̀mọ́ ètò òbò ọdún 2027 kò tí ì sí níwájú Tinubu báyìí, bí kò ṣe wípé èyí tí ń bẹ níwájú rẹ̀ bí ó ṣe ṣe àṣeyọrí síwájú ọdún 2027 lohun tó ń bẹ lóòkun àyà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ jáde báyìí lójúnà láti lè ṣe àmójútó, ṣé wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná ni o, ìṣíwò èrìwòwò ohun abájìjọ wò gẹ́gẹ́ ní gùn o. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ni wọ́n ti ní àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà èyí tó ń lọ lọ́wọ́ láwọn ìpínlẹ̀ Ògùn ní gbogbo ẹ̀ pátá ní ìjọba ìpínlẹ̀ Ògùn ṣetán láti máa ṣe àbẹ̀wò síbẹ̀ kí wọ́n lè mọ ibi tí iṣẹ́ dúró, bákan náà kí wọ́n lè mọ irú àwọn ohun èlò tí wọ́n ń lò fún àwọn àkànṣe ojú ọ̀nà náà, kó má bàa jẹ́ wípé àwọn ayédèrú èròjà ni wọ́n lò láti fi ṣe ọ̀nà. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ eléyìí tó jáde o láti ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún lásìkò eléyìí tí wọ́n sọ di mímọ̀ nílùú Abẹ́òkúta fún àwọn oníròyìn pẹ̀lú àkànṣe iṣẹ́ kan èyí tí wọ́n gbé jáde o ní ìlà oòrùn Ìjẹ̀bú, léyìí tó sì jẹ́ wípé àwọn ìlú bíi 5 òun lọ̀rọ̀ ọ̀hún kàn, tí gómìnà Dàpọ̀ Abíọ́dún sì ṣetán báyìí láti máa ṣe àbẹ̀wò sí àwọn àyè náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ o. Wọ́n ní Ìkẹ́nẹ́, bákan náà Àríwá Rẹ́mọ, Ṣàgámù, Ìjẹ̀bú Òde tó fi mọ́ Òdògbólú, ìjọba ìbílẹ̀ Òdògbólú lápapọ̀. Wọ́n ní àwọn àyè wọ̀nyí ni gómìnà yóò máa ṣe àbẹ̀wò sí láti mọ ibi tí iṣẹ́ ọ̀hún tó gbédé dúró tó ń ti àwọn èròjà tí wọ́n lò láti máa fi ṣe àwọn ojú ọ̀nà náà èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tó gbé jáde fún àwọn agbaṣẹ́ṣe. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Ẹbọra Òwú ohun mà ló ti bu ẹnu àtẹ́ lù ìwà kan èyí tí ìjọba àpapọ̀ tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n wù
sí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ látàrí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí kéde rẹ̀ ní ọdún tó kọjá wípé wọn yóò máa san owó èyí tó lọ sí bí ẹgbẹ̀rún lọ́nà 70 náírà 70,000 naira lówó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù. Báyìí ni Ọbásanjọ́ ti sọ̀rọ̀ jáde. Ó ní lákọ̀ọ́kọ́ náà o ìjọba àpapọ̀ lẹ̀ yìí wọn ò ṣètò, wọn ní owó tí wọ́n kéde rẹ̀ èyí tí wọ́n yóò máa san fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn òṣìṣẹ́ ọba, wọ́n ní owó náà kéré jọjọ o sí àdójúkọ èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń là kọjá lọ́wọ́ báyìí, wípé owó ọ̀hún kò tó ra oúnjẹ bèlètàsé wọn ó wọ ọkọ̀ tàbí kéèyàn ní òun tó ṣa owó ọ̀hún jọ òun yóò ra ọkọ̀ tuntun tàbí ọ̀kadà alùpùpù tuntun o. Ọbásanjọ́ ní nípa ìdí èyí ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ kí wọ́n sì rí dájú pé ọ̀wọ́n gógó oúnjẹ ohun èlò ní orílẹ̀-èdè Nàìjíríà ó wálẹ̀ jọjọ kí owó náà kó lè tó ná kó lè tó lò fún àwọn òṣìṣẹ́ ọba. Bákan náà ni Ọbásanjọ́ tún da ẹ̀bi lu àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ lẹ́ka ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí ojúsàájú èyí tí wọ́n ń ṣe pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ń gba owó kọ́bẹ́ lọ́wọ́ ìjọba láti lè máa tan àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba tí ò dá nǹkan kan mọ̀ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsì. Wọ́n ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí wọ́n tẹ́wọ́ gba ẹgbẹ̀rún lọ́nà 70 náírà èyí tí ìjọba tí wọ́n fi lọ̀ wọ́n látàrí pé owó náà ó kéré o kò tó lò débi tí ó tó fi ṣe nǹkan. Eléyìí tí Ọbásanjọ́ ní ìyàlẹ́nu ló jẹ́ láti rí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú lẹ́gbẹ́ òṣìṣẹ́ kí wọ́n jà fún ẹ̀tọ́ àwọn ọmọlẹ́yìn wọn ṣùgbọ́n tó jẹ́ pé àpò ara wọn ni wọ́n ń jà sí. Lákòótán nínú ọ̀rọ̀ Ọbásanjọ́ olóhùn rọ àwọn tí ọ̀rọ̀ kàn tó fi mọ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láti dákúndábọ̀ fi ojú àánú wo àwọn òṣìṣẹ́ kí wọ́n lè ṣe àfikún owó oṣù wọn kí wọ́n lè gbé ìgbé ayé ìrọ̀rùn kára lè tù wọ́n tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ìṣẹ̀lẹ̀ ìyàlẹ́nu kan mà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn látàrí ìpẹ́tọ̀ ọlọ́pàá kan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Olóyèdèo èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n ní ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún tó jẹ́ ọ̀kan nínú àwọn mùpò èyí tó yìnbọn para rẹ̀. Ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá yìí ní nǹkan bíi aago kan ọ̀sán ó kọjá 20 ìṣẹ́jú ní agbègbè Ìgbẹ̀sà Àgbáràò gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ọlọ́pàá ọ̀hún ti ṣe ìpẹ́tọ̀ ọlọ́pàá eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọlọ́pàá tí wọ́n pè ní mòpó èyí tó wà ní mòpó 78 ní ìpínlẹ̀ Zamfara kó tó di wípé wọ́n gbé wá sí ìpínlẹ̀ Ògùn láti wá ṣiṣẹ́ o. Èyí tí wọ́n ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá yìí lẹ́nu iṣẹ́ ni wọ́n ní ìpẹ́tọ̀ ọlọ́pàá náà dédé kẹ́ ìbọn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó sì yí lura rẹ̀ kó tó di wípé wọ́n gbé dé ilé ìwòsàn eléyìí tó wà ní agbègbè ọ̀hún. Wọ́n ní ọlọ́pàá ọ̀hún ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣe di mímọ̀ wípé lásìkò tí ìpẹ́tọ̀ náà ń bẹ lẹ́nu iṣẹ́ ní agbègbè Ìgbẹ̀sà ń ló yìnbọn para rẹ̀ ṣùgbọ́n kí wọ́n tó gbé dé ilé ìwòsàn èyí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn tí ń bẹ ní agbègbè Ọ̀tà eléyìí tí wọ́n ní ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra èyí tí dókítà tó ń bẹ lẹ́nu iṣẹ́ tó fi ìdí ikú ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún múlẹ̀ wípé tó bí wọ́n ṣe gbìyànjú láti du ẹ̀mí rẹ̀ ní pé Ọlọ́run ló mọ gbogbo. Ọlọ́pàá ọ̀hún ó ti dágbére fún ayé látàrí ìbọn ọ̀hún tó yìn lura rẹ̀ tó sì ti ṣeléṣe kọjá ẹnu ààlà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà
ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Ògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní ògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Kò tán nínú ìròyìn wa fún tòní. Gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń kọrin takasùfé ni Ahmed Ọlọ́ládé Babátúndé tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́. Òun mà ló ti padà ṣe ẹ̀tọ́ rẹ̀ lórí bàbá èyí tó bí lọ́mọ. Bẹ́ẹ̀ bá gbàgbé lórí fọ́nrán kan èyí tó ń jà ròyìnròyìn lórí ayélujára èyí tí bàbá tó bí Àṣàkẹ́ eyín ọ̀gbẹ́ni ọ̀hún Fatai Ọdúnsì tó fi ẹ̀sùn kan ọmọ rẹ̀ Àṣàkẹ́ wípé kò kọbíra sóhun gbogbo ọ̀nà tóun gbà láti pè é fún àìlera ara òun kò sí ìgbà kan èyí tí Àṣàkẹ́ tó fi gbé aago òun olótú jẹ́ ìyàlẹ́nu fún òun wípé ìyá tó bí lọ́mọ àti Àṣàkẹ́ ni wọ́n jọ ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí wọ́n sì ń ríra ní gbogbo ìgbà èyí tí ìyá rẹ̀ tó kọ̀ jálẹ̀ láti béèrè lọ́wọ́ Àṣàkẹ́ bóyá ó rí bàbá tó bí lọ́mọ tí ṣe Fatai Ọdúnsì, ṣùgbọ́n ọ̀rọ̀ ti padà múyẹ̀sì báyìí eléyìí tí ẹ̀rín ayọ̀ tó kan ẹnu bàbá Àṣàkẹ́ ọ̀gbẹ́ni Fatai Ọdúnsì èyí tó sọ jáde lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ tuntun yìí wípé òun dúpẹ́ òun fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé ọmọ òun tí í ṣe Ahmed Babátúndé Ọlọ́ládé èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́ládé mi Àṣàkẹ́ ń ló ti padà gbé aago òun tó sì ti ju owó eléyìí tí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n ń ló ti tarí rẹ̀ sí òun láti lò ó fi kọ́ ilé bákan náà kóun fi tọ́jú àìlera ara òun. Nínú ọ̀rọ̀ bàbá Àṣàkẹ́ ọ̀hún wá sọ di mímọ̀ lórí ẹ̀sùn èyí tí ìyá ọmọ Aláṣàkẹ́ ń tó fi kàn wípé Ọlọ́ládé Àṣàkẹ́ ò kọbíra sí ọmọ rẹ̀ obìnrin tí í ṣe ọmọ ọdún 11 ṣùgbọ́n nínú ọ̀rọ̀ bàbá Àṣàkẹ́ ó ní Ọlọ́ládé Àṣàkẹ́ tí í ṣe ọmọ òun kò fìgbà kan kọ ọmọ yìí sílẹ̀ kò fìgbà kan kọ ẹ̀yìn sí ọmọ náà ó ń ṣe ẹ̀tọ́ lórí ọmọ rẹ̀ obìnrin tí í ṣe ọmọ ọdún 11 náà wípé ọ̀rọ̀ tí ìyá ọmọdé ọ̀hún sọ kì í sí ọ̀rọ̀ kankan nínú ọ̀rọ̀ rẹ̀. Ó wá ní ó bà ní kò bàjẹ́ ẹni tó gbé kòtò kò gbìjì ẹni tó sì kó sínú rẹ̀ kò dá lápá ó ní lásìkò yìí èyí tí ọmọ òun Àṣàkẹ́ ti ń gbé aago òun yóò sọ fún láti tẹ̀síwájú fún ìtọ́jú ọmọ rẹ̀ obìnrin tí ṣe ọmọ ọdún 11 èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Zenat wípé kó túbọ̀ máa tọ́jú rẹ̀ síwájú sí èyí tí Àṣàkẹ́ náà sì ṣèlérí wípé òun ti ṣetán báyìí láti ṣe ẹ̀tọ́ òun lórí ọmọ òun obìnrin Zenat àti lórí bàbá tó bí òun lọ́mọ ọ̀gbẹ́ni Fatai Ọdúnsì. Bákan náà kò yọ ìyá òun sílẹ̀ gẹ́gẹ́ bí Àṣàkẹ́ bó ti sọ ọ̀rọ̀ náà bóde. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.